ẹ sì ní sọ bí ẹ ti wá. ẹ sọ̀rọ̀ a sì ṣalábàárò ara wa. mo ní tó pọ̀ láti sọ ṣùgbọ́n wọ́n ní àwọn èèyàn tó fẹ́ wọlé fún alábàárò mi lálẹ́ òní pọ̀ díẹ̀. ẹ káalẹ́ mà. ó yá kí ni ẹ fẹ́ ká sọ alábàárò yín lé lórí. ó ṣẹlẹ̀ pé mò ń ta adìẹ lọ́jà ni ó wá ní bàbá kan àwọn tá a jọ ń ta adìẹ oníjọ́ kan wọ́n wá ń bá a ṣeré wọn ní ọ̀gá ẹni ṣe valentine fún wa ni ẹni ṣe valentine fún wa ni wọ́n á ní kó má wọ́n wá ṣe valentine fún wọn gbà tó wá dé lóòótọ́ ní òun á ra adìẹ méjì àwa á ra drink àádẹ́jọ ṣe valentine ó wá níta láti adìẹ yẹn fún wa mo wá nítọ̀ tán bá rà lọ́wọ́ mi máa bá wọn ṣe adìẹ yẹn ìgbà tó wọ́n ra ó wá mú wá pé ká ra adìẹ méjì àwa ra adìẹ méjì mo wá mú lọlé mo wá tọ́jú ẹ̀ mo wá mú wá bá a ṣe mú wá òun náà wá pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ ọ̀dọ́ kó tó di pé ó mówó yẹn wá bí mo ṣe decide pé mo máa ṣe adìẹ yẹn ó wá ní ó ní okay so mo wá ń rò pé kí ló yẹ tó fi make comment yẹn but later ìgbà tí mo wá ṣe adìẹ yẹn tí mo tún wá mo mú adìẹ yẹn wá ó wá bóun fẹ́ wá gba ṣí àtọ̀hún bó ṣe ń fojú tẹ̀lé mi káàkiri yẹn bó ṣàṣe ń wò mí káàkiri yẹn I was not easy. I was not finding it comfortable. Mo wá ń bi àwọn tó kù wá pé why is this man looking at me like this? Pé kí ló tó ṣe báyìí ń wò mí. But later he collected the chicken. I was expecting that pé a jẹ níbẹ̀ yẹn but kò jẹ́ ó wá mú un lọ ó wá wọnú mọ́tò àtọ̀rẹ́ ẹ̀ wọ́n wá lọ. Just a week after that I started falling sick. Máa lọ sí hospital gbogbo test á wà negative. My head as if bí pé wọ́n ń gbá orí mi mọ́ ògiri. At times we are still big poison one for over a year now. It was last year February, and 4 of us started Adiyẹ yẹn Lọja yẹn. Everybody had issue. Auntie kan lost Oju completely. He started bringing out water until Oju. In fact, last week she was in the hospital. One admitted for 5 days. It has been like that. No, me only. Timbasun lulu ba amada when pele oni mo ba mi. I will feel so bad. I can't sleep. I just feel terrible. And another thing, my children, I have bought out. Látọ̀dọ̀ tẹ́ ti jáde ẹni tí yín ti bá yín. Bẹ́ẹ̀ni. Kì í ṣe ẹ̀yin nìkan o. Kì í ṣe mi nìkan. Ojú ẹnìkan ti fọ́. Bẹ́ẹ̀ni sir. Even there is bàbá kan wà tá a jọ ń ta adìẹ bó ṣe fẹ́ cross títí báyìí ni mọ́tò gbà. But mọ́tò yẹn ò tiẹ̀ fi bẹ́ẹ̀ gbà. But up since last year up till now kò tí ì lè padà sọ́jà. Ẹjọ́ jáde ẹni. Bẹ́ẹ̀ni. And there's another boy tó ń ta shop ńbẹ̀ yẹn inú shop ẹ̀ ni mo gbádìí ẹ̀ yẹn sí so mo ṣe wá fẹ́ gbé mo wá fún lẹ́yọ̀kan boy yẹn ti lọ lé since last year I've not seen him up till now kò padà. Ẹ gbúrò ẹ̀ mọ́. Rárá. Ó ti ṣọ́ọ̀bù ẹ̀ pa. Ó ti ṣọ́ọ̀bù ẹ̀ pa. Nǹkan mi tí mo fẹ́ kẹ́ ṣe alábàárò mi lórí ẹ̀ ni àwọn ọmọ mi mo láwọn ọmọkùnrin méjì yẹn náà ni àfikún máa mú gbó kiri mímọ bí tí wàhálà yìí ti wá àfikún máa mú gbó kiri tí gbogbo nǹkan tí mo ní sílé wọn ti tà tán. Àwọn méjèèjì. Gbogbo nǹkan ṣe wọn fẹ́ lọ sí. Bàbá wọn ńkọ́. Bàbá wọn wọ àbọ̀ tó ní problem ojú. Lẹ́sù jáde ẹni yẹn ńkọ́ tó fi iná díẹ̀ jẹ. Ó wà ń bẹ ó wà ń Kaduna. Welcome. Kí ló ṣẹlẹ̀? Ó ní lady kan tó jẹ́ pé wọ́n ṣe pín adìẹ yẹn ẹnìkan wá so wá ẹnìyẹn wá ní ohun tóun rẹ́ran síbẹ̀ pé kó fún un ní ẹyin tiẹ̀ kóun lọ fi síbẹ̀ nílé bó ṣe wá fún un ní tiẹ̀ yẹn woman yẹn gangan ló bí sọ fún man yẹn pé kó ṣe valentine fún wa so bí woman yẹn ò ṣe jẹ́ kò sí kankan tó ṣẹlẹ̀ sí ìgbà tí man yẹn máa padà wá bó ṣe wá rí woman yẹn wá ń pè ní strong woman. Kaduna ló ti ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Àbí Kaduna lẹ ń gbé ni. Kaduna ni mo ń gbé. Kí ni wọ́n wá ṣe ń bàdàn? Àgídìgbò ni. Àti Kaduna lẹ ti wọ́kọ̀ wá. Bẹ́ẹ̀ni. Nítorí ètò yìí. Bẹ́ẹ̀ni sá. Ẹni tó fún tó ṣe sàárà adìẹ yẹn tó fún yín ládìẹ jẹ
ọmọ ìlú wo ni. Agẹnẹbodè. àwọn ẹdẹ Agẹnẹbodè gẹ́ngẹ́ ok Sani ló kí bàbá olówó kan ní Agẹnẹbodè. Is that not Ogun State àbí Benin Edo. bẹ́ẹ̀ni. Edo State. Edo State. Edo State ni. ẹni tí ó bá ọkùnrin gẹ́gẹ́ sọ̀rọ̀ pé kó ṣe valentine fáwọn bẹ́ẹ̀ni. adìẹ tó jẹ́ tiẹ̀ tó yẹ kó jẹ bẹ́ẹ̀ni kò padà jẹ́. ó fún yàn kan bẹ́ẹ̀ni nǹkan kan wàá ṣe òun kan ò ṣe. ọkùnrin yẹn wá padà wá síbi ṣọ́ọ̀pù yẹn wá ní you are a strong woman bẹ́ẹ̀ni. wow gbogbo àkókò yẹn ẹ mọ̀ mí ni you are a strong woman yẹn. no immediately ti woman yẹn sọ because mo ti kọ́kọ́ ń ro mo ti calculate mo ti rí pé this problem is coming from him because mi kì í ṣe ẹni tó máa ń fall sick I can stay 5-6 years mi ní and tí n bá tiẹ̀ máa sick is malaria within 3 days mo ti gbàgbé ẹ̀ but this one since last year February so immediately tó pòbìnrin yẹn ní strong woman I calculated and I know that nǹkan tó mean nìyẹn pé target ẹ̀ ní woman yẹn. ó sì ti mọ̀ pé nǹkan kan ò ṣe woman yẹn. bẹ́ẹ̀ni and another thing last week mo jókòó sí ẹ̀gbẹ́ shop níbi tá a ti ń ta díẹ̀ máa yẹn wá ń bọ̀ látòkè bó ṣe ń bọ̀ he has sighted me kó tó di pé mo rí he was with his friend nínú mọ́tò so and he doesn't like to tí n bá dúró báyìí kò tiẹ̀ ní wo side ọ̀dọ̀ mi sorry mi bẹ́ẹ̀ gbọ́ Yorùbá. ẹ sọ gbogbo èdè tẹ́ bá gbọ́ gbogbo ẹ̀ lọ́lọ́run gbọ́. so kò ní fẹ́ wo side mi he was focusing on drive motor ẹ̀ kò wò but I was looking at his mouth I saw that he was talking man tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn he now turned like this to look at me the way he looked at me I know that the man says something that has to do with me. Don't you think the human that asked him to give them something for Valentine knows about this thing? I don't know. For somebody to have come that time and requested for our own part of the chicken might be game, pre-plan to use the rest people in the market. So the rest of you are just unfortunate to fall to their tricks. But nevertheless, you are now in Agidigbo. You are now in Agidigbo. Ogun yín máa ṣẹ́. Amen. Ìdè yín máa tú. Amen. A wá padà sórí ẹ tó ní. Amen. Ṣé ẹ nígbàgbọ́? Mo nígbàgbọ́ sí. Sórí tẹ́ fi wá láti Kaduna ni. Bẹ́ẹ̀ni. Ìjẹ̀bú. Ẹ dìde.